العلم والأدب. àfa tí wọn bàbá wa ló mẹ́nu bà ipe tí wọ́n kọ ló ní kọ̀sídà ni ó ní ẹbọ ni kò dáa. ẹnu tí ẹ lọ́hùn. ní ẹni ọmọ ìmáàmù yìí kì í ṣe gbogbo kan gbogbo òkè kọ́lé yẹn máa ń gùn. Ahyakumullah. èèyàn ó gun òkè míì kò ní dídàjì tí ó fi wálẹ̀. Assalam. kàsídà tí ó ń sọ̀rọ̀ lé lórí òun náà ni tí bàbá sọ pé yá. Ya Rasulallahi khudh biyadi wa tadarakni fa anta abi. Ya Rasulallahi khudh biyadi wa tadarakni fa anta abi. أنت يا مختار أنت يا مختار مستندي وإليك اليوم منقلبي. wọ́n ní tí wọ́n pè é ẹ bá rí wọn àwọn tí wọ́n dá tí wọ́n ṣe àzíkìrì ni yóò máa wọ̀ yí lára tí wọ́n bá ń lo banderisi wọ́n máa wọ́n bẹ́ẹ̀ kẹ̀sì ní ẹ̀yin náà inú yóò máa dùn ẹ́ máa lọ náwó fún wọn ṣé wọ́n ní wọ́n ń fi àzíkìrì ṣàgbé ni. Ahyakumullah. ṣé wọ́n náà ń fi àzíkìrì ṣàgbé ṣé irun tí wọ́n ń kí àti tí mọ́tò ń kí fáwọn èèyàn ṣé wọ́n fi ń ṣàgbé ni. Assalam. ṣe bí gbogbo èèyàn kọ́ ló dàbí ìwọ. Ahyakum. gbogbo èèyàn kọ́ ipò òsì túmọ̀ sí pé kéèyàn ní làákàyè. Ahyakumallahul karim. kí ẹ máa bẹ nípò kan kò túmọ̀ sí pé èèyàn lẹ́kọ̀ọ́ àná yóò sọ mí náà yóò sì sọ jam. bàbá wa inú kálùwà ni bàbá wa wà. Sheikh Nasiru Kabara. Radiyallahu ta'ala anhu. Yẹ sí kakana Sheikh Abdulaziz Olongo. Radiyallahu ta'ala anhu. Yẹ mi kaɗansa Alifa Tajuddin Gamalan na Kabara. Ya koya cewa ya bar mishi a duniya da lahira. Bàbá mi ló mú bàbá mi dọ́dọ̀ bàbá wa Sheikh Nasiru Kabara pé mo fà á lé ẹ lọ́wọ́. Ahyakumullah. Àtayé àtàlùkíámà àtòkú ẹ̀ àtàyé ẹ̀ mo fà á lé ẹ lọ́wọ́. ni wọ́n fi ń bẹ́ẹ̀ ọ̀dọ̀ bàbá náà ni wọ́n bá wa sí ó kàn mí gbọ̀ngbọ̀ngbọ̀n ni. Ahyakumullah. ọ̀rọ̀ tí ó wu yìí létí tí ó sì bá làákàyè mu ló tẹnu ìmáàmù yẹn jáde. ní kàṣídà ni. Ya Rasulallahi. nínú àlùwà ni bàbá tí bàbá fi tọ́lọ̀ ń fi wọ́n rí ó ní tọ́lọ̀ ń fi hàn wọ́n nípa ànábì àwọn àrí ànábì Muhammad. ẹ̀yin ilẹ̀ àìdọ́lọ̀ ohun yín mọ̀ ni ò jẹ́ máa gba òdodo gbogbo ẹ̀yin àfa fitnatul Islam àìdọ́lọ̀ ohun yín mọ̀ ọ̀tọ̀ ni kéwù náà. Ahyakumullah. ọ̀tọ̀ ni ìbáàdà ẹ̀hún làbọ̀rọ̀ máa pàǹkẹ́ papọ̀ mọ́ra wọn ẹlòmíì lẹ́sìn kò ní mímọ̀. ẹlòmíì ní mímọ̀ kò lẹ́sìn. Ahyakumullah. ẹlòmíì ní mímọ̀ ó sì lẹ́sìn. bàbá wa lẹ́kàbára onímímọ̀ ni ẹlẹ́sìn ni. Radiyallahu ta'ala anhu. bàbá náà ń parí kálúwà wọn lọ ọ̀rọ̀ ní kí ànábì kọrin ànábì. Sallallahu alayhi wa sallam. wọ́n ṣàdó àwọn ṣe gbogbo ẹ̀ tí bàbá sọ fún gbogbo ayé náà. ẹni tí ó gbà yóò gbà ni ẹni tí ò ní gbà náà kò ní gbà ni. Ahyakumullah.
ṣùgbọ́n wọ́n á nílé jíjáde dáná fẹ́ jáde kó lọ́dọ̀ àwọn ìmọ̀lẹ̀ yẹn táwọn rí i pé eléyìí ò ṣe filẹ̀ làwọn wá fi wọ́n ní kàkà kọ́sí ntí ṣé wọ́n múra ẹ̀ lọ ọbẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n ló ń wá ni. Allah. Ilhamiya ó ń wá ni. Ahyakumullah. Ya Rasulallah. Ya Rasulallah. Eré òjíṣẹ́ Ọlọ́run má fi mí lẹ̀ má lọ. Khudh biyadi. Ẹkùnrin ànábì rírì ẹ tí mo rí ẹ ìmọ̀lẹ̀ ti kún mi má lọ dákun. Khudh biyadi. Ọwọ́ èmi Nasiru rè gba ọwọ́ mi. وتداركني فأنت أبي. Tadarakini gbogbo ibi tó o bá lọ mímí náà débẹ̀. Gbogbo ibi o bá wọ̀ mímí náà wọbẹ̀. وتداركني فأنت أبي. Gbogbo ibi tó o bá kádàrá pé rí ànábì náà fẹ́ dé mú mi débẹ̀. فأنت أبي. Ẹnìkan tí dá síwájú jù rí ànábì Muhammad. صلى الله عليه وسلم. Ṣé kò sí sìgáàsà mọ́ni àbí kò sí tawasuli? حياكم الله. Ṣé kò sí sìgáàsà mọ́ni àbí tawasuli ni ò sí? Àbí sìgáàsà àti tawasuli só jẹ́bó? Èèyàn tí ẹ̀ ń ṣe ìsìgáàsà lára kèfèrí tọ́kẹ̀ rẹ̀ ń balẹ̀. Kámá ti sọ pé ẹni Ọlọ́run. السلام. Irú ànábì Muhammad. صلى الله عليه وسلم. Èèyàn ní sìgáàsà pẹ̀lú kèfèrí tí nǹkan tọ́kẹ̀ ó sì padà balẹ̀. Kámá ti wá sọ pé ẹni tó jẹ́ ni Ọlọ́run. ẹni tó jẹ́ ni Ọlọ́run tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ànábì Muhammad. صلى الله عليه وسلم. أنت يا مختار مستندي. ìrẹ́lẹ̀ ni ẹni tó lọ́n ṣàlẹ́ṣà jùlọ nínú gbogbo ẹ̀dá tó lọ́n dá. مستندي. ìwọ náà ni mo farati ìrẹ́ ànábì mo farati ìrẹ́ ànábì náà ni mo farati. lọ́dí yẹ. نعم. وإلي. ta ló tó láti farati. ṣé bá ànábì náà ni. صلى الله عليه èwo lẹ́kọ́ وسلم. ń bẹ̀. èwo ni wọ́n sọ tí ò dá ń bẹ̀. أنت يا èwo مختار ni wọ́n fẹ́ fi kún èwo ló fẹ́ yọ kó ń bẹ̀. مستندي. وإليك اليوم وإليك اليوم منقلبي. منقلب إليك. حياكم الله. يا النبي wọ́n ni mo dojúkọ wọ́n ni mo tọ̀ wá. إليك اليوم منقلبي. ìjọ àdánbẹ̀ tó wá ní ẹbọ ni ìhun ni wọ́n bá máa kó rẹ̀ jáde padà kó rẹ̀ jáde padà. kó wàá sọ ọ̀nà tó gbà tó fi jẹ́ ẹbọ. التوسل والاستغاثة هذا يجوزان لكل مسلم. حياكم الله. مهما كان. سلام كريم. kí ni eléyìí ló wá ń di pé ó ṣe gbá ó ṣe ẹnìkan náà ní torí pé gbogbo kàṣídà yẹn bó ṣe dáa tó múrí àáfà kan bẹ́ẹ̀ náà ni o ìyẹn náà mo tẹ̀sí rí pé bí làákà yẹn náà ṣe mọ́ ni ìyẹn ni bó bí làákà bí kàṣídà yẹn bó ṣe dáa tó àbí yẹn ni náà fi bàjẹ́ àìwọ́n náà gbá tí ò bá yí ọ. Yakumullah. èwo ló bàjẹ́ tó báyìí nù làákà yẹn. ìyóò lẹ́wà ìkan ní àná Muhammad kò sí bàbá ẹnìkan tọ́lọ́lọ́ ti sọ́nù sọ́tìlá àdábì kí ló dé tẹ́ ara bí ń dara ayé láàmú báyìí èyí tí ní tẹ́ gọ̀ tó yìí kí ló dé báyìí kí ló dé pẹ̀lú wàhálà tẹ́ ń fà fúnra yín ṣé iná àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn ètò olùkádìbí ànábì náà lọ́nà ìyẹn Zaid bin al-Haris
ó fẹ́ yàwó àbí bẹ́ẹ̀ kọ́ ó kọ́ yàwó ànábì fẹ́ kí ni wàá ní wàhálà gbogbo àwọn aráàlú kálukú ń sọ tiẹ̀ àmọ́ kọ́ máa sọ débi pé wọ́n padà rí bínú ọlọ́run lọ́lọ́run fi dá wọn lákẹ́ pẹ̀lú àyà yẹn tẹ́wọ̀n ń fún mọ́ wọ́n gbé ọlọ́tí ní ànábì ò ṣe bàbá ẹnìkan kò ṣe bàbá ẹnìkan ṣé inú orú ọ̀rọ̀ yìí ni ọlọ́run fi ní makana muhammadun aba ahadin min rijalikum. gbogbo ẹ̀yàn ara ẹ̀yìn èèyàn gbogbo tẹ́ ń sọ nípa òjíṣẹ́ mi ẹrú mi àná Muhammad yẹn makana muhammadun aba ahadin min rijalikum. ó fẹ́yàwó kò ṣe fẹ́yàwó ṣé ìdùnnú ṣé òun jẹ́ ọmọ nẹ́bì kọ́yì kì í ṣe ọmọ rẹ̀ ọmọ ìyàwó tọmọ bá fẹ́ ni bàbá ò gbọdọ̀ tó fẹ́ nínú ṣẹ̀ríà bẹ́ẹ̀ náà ni bàbá dí ìyàwó tí bàbá bá fẹ́ bí bàbá bá ó wà láyé o ó tún wà láyé o ọmọ ò gbọdọ̀ débẹ̀ mọ́ tó ti yẹ ṣẹ̀ríà nu lọ́nà fi àyà yìí dá wọn lákẹ́. ما كان محمد أبا أحد من رجالكم. ibẹ̀ ayé yẹn aláwọ̀ àmà kì í ṣe bàbá ẹnikẹ́ni nínú yín kì í ṣe bàbá ẹnikẹ́ni nínú yín sódì pé ọlọ́run ti fírí ẹ̀ ó ti ṣe rọ́dù fún àwọn tí wọ́n ń sọ ìsọkúsọ nípa Ànábì Muhammad làwọn náà fi dákẹ́. àwọn tó dákẹ́ pọ̀ ju àwọn tí ò dákẹ́ lọ àìdákẹ́ àwọn míì ló mú wọn ṣàgbákò. La ilaha illallah. irú yẹn kan lè yọ máa mú wá sórí irú kọ̀sídà yìí irú yẹn kọ́ walakin rasulallah oníṣẹ́ ọlọ́run ni. wa khataman nabiyyin. òun náà ni mo tó pàdé gbogbo àwọn ànábì mi kò sá ànábì kankan mọ́ lẹ́yìn tí àná Muhammad. wa kana Allahu bi kulli shay'in alima. ọlọ́run náà sì di ọba tó mọ gbogbo nǹkan lọ́lọ́run mọ̀ kì í ṣe alámọ̀ṣẹ́kù síbì kan ó mọ gbogbo nǹkan ni. Allah. gáàdù tí a bá fi sọ fi ṣe kọ̀sídà ṣé bá wọn láàrin wọn àtọ́lọ́run ni. Allah. sẹ́yìn mọ̀ pẹ́ ni kéèyàn tó ṣe nǹkan á ní tìtorí tó fi ṣe. èyí ò wá lọ́bẹ̀ ṣé tí bàbá lẹ́tẹ̀ ṣe ń wí kàsídà míì tó rèé tí bàbá aṣọ nasuru náà lára ànábì náà ni. sallallahu alayhi wa sallam. ìyẹn ni mo fẹ́ wá kọ́ ẹran eléyìí náà kọ́ ẹran eléyìí. bàbá aṣọ nasuru ni tọ́ a. طه خير الورى سيدي أحمدا شجبا بنغتم كاركبا. ما شاء الله. طه خير الورى. bàbá aṣọ nasuru kabara wọn ni eré anabi Muhammad ìwọ ló dájú ní gbogbo ẹ̀dá tó lọ ń dá. Sayyidi Ahmada ìwọ náà láṣíwájú mi tó jẹ́ Ahmadu. Shugaban bangatamuka arkaba. Shugaba ìwọ náà láṣíwájú. Shugaba ìwọ láṣíwájú Shugaba lónìí. Bangatamuka arkaba. yóò tí ì rí ẹ̀dá kan tó dàbí ẹ̀dá tìrẹ ànábì inú gbogbo ẹ̀dá tó lọ ń dá látàwọn tó ti gba wájú ni àbáwọn tí wọ́n wà ní zamani tiẹ̀ àbáwọn tí wọ́n tó ń bọ̀ lẹ́yìn zamani tiẹ̀. Bangatamuka arkaba. banga irin kaba irin sura taka ban gani ba. Yakumullah. wannan shine zancen na gaskiya da malam na kabara ya faɗa. Yakumullah. sannan kuma ya ci gaba da ainihin kasida ya ce kai ne mutune abani da kai ne kowa kai ne uba toha kai ne uba ni marayanka ne ba uwa ba. baba zai Nasiru Kabara
طه كيني عوا wọ́n ní ìrà nẹ́bí kéde wá ìwọ nìyá mi. طه wọ́n pẹ́ kò sí ìyá nínú ya Rasulullah. نعم àmọ́ lùkàsídà eléyìí ti dá khairan wàrà. نعم wọ́n ní ìrà nẹ́bí wọ nìyá mi. طه كيني عبا ìrà nẹ́bí wọ ní bàbá mi. ní màrọ̀ yankẹ́ni. èmi Nasiru máa kẹrin ọmọ òrukàn ni mo jẹ́ sí ọ. bàcúwà ọmọ òrukàn ni mo jẹ́ nígbàdí pé mi ò ní ìyá mi ò ní bàbá ìrìn àlẹ́bí náà ni mo fi ṣe ìyá mo fi ṣe bàbá. Allah sallallahu alayhi wa sallam. bàbá ni ìta kọ́kọ́ ọ̀rá kó pa méjèèjì papọ̀ lélẹ̀ lọ kí lè fẹ́ sọ nípa eléyìí náà ẹ lọ náà ẹ jáde sí ẹ tún jáde sí. Allah. gbogbo ọmọ kéwù tí wọ́n bá fẹ́ fojú àfa rẹ̀ àbí bàbá rẹ̀ gbolẹ̀ tó bá dákẹ́ yóò dákẹ́ kú ni. Allah. adájọ́ pé kò rọrùn ń bẹ̀. ya salam ya salam. gbogbo ìran